mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo ojúlówó ọmọ Yorùbá, gbogbo àwa tí òye ohun tí wọ́n pè ní òmìnira tó yé, gbogbo ọmọlúàbí tó mọ ìtumọ̀ tán pè ní ọmọlúàbí. Mo kí yín, gbogbo àwa tán fi bíbí ire tọ́, tá a mọ̀ wípé ní ìpilẹ̀ṣẹ̀ Yorùbá olómìnira ni wá. Mo kí yín o, mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè Àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe fi yangàn láwùjọ àwọn bàbá tó dúró pé inú ìgbèkùn tí Yorùbá wà, ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn. Mo kí yín lórúkọ bàbá yẹn, mo kí yín dáadáa gbogbo ẹ̀yin bàbá mi l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri àgbáyé, níbi tí Nàìjíríà fi ọmọ Yorùbá sọ̀kò sí káàkiri àgbáyé. Mo kí yín lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, táwa kan ń pè ní Kàkàkí Olódùmarè, táwọn kan ń pè ní Aníyìkáyé. Àwọn ìlú oríṣiríṣi ìlú nílẹ̀ Yorùbá ló ti mọ rírì oore tọmọ Adéyẹmọ ṣe, pé ẹni bá sọ Sunday ọmọ Adéyẹmọ nù bí ìgbà téèyàn bá sọ nǹkan rí nù ni. Mo kí yín lórúkọ wọn, Aníyìkáyé wà, Kàkàkí Olódùmarè, akọni Oòduà, àbí Oyèpọ̀, ìwà arẹni ní mọ́mọ́ jòkígbẹ́. Mo kí yín lórúkọ wọn, mo kí yín lórúkọ àwọn bàbá tó dúró tán nínú ìrìn àjò yìí látòrí àwọn world media. Bàbá mi Fatai Ògúnríbidó, Ajakunyara, Dr. Sabi, the Ọmọborí Owó of the world, the Koiki International, one man standing, one man battalion, no mercy for enemy. Mo kí yín lórúkọ wọn, mo kẹ́yìn tẹ́ wà ńlé, àwa tájọ wà ńlé tájọ ń forí rọ, látòrí ọmọ lókàdì, ìyá mi ọmọ Ọbásanjọ́, Ìbíyẹmí, bàbá Èkìtì, ọmọọba ìmọ́lẹ̀ TV. Mo kí yín pátápátá. Mo rántí ìyá mi Lady K, ikú gbàgbé yín, àrùn gbàgbé yín. Gbogbo wa pátápátá tá a gbàgbọ́ nínú tán pè ní òmìnira Yorùbá ni mo kí. Ẹ má jẹ́ ó sú wa, ẹ má jẹ́ ó rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni Odùmarè ló sọ ìran Yorùbá di àpáta. Ní ìkóríta tá a wà yìí, bí ọ̀tá bá larí mọ́ àpáta yìí, ó máa fọ́ ni. Bó bá dẹ̀ jẹ́ àpáta ló yílù nǹkan náà máa fọ́ ni. Ẹ jẹ́ ká dúró gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa ni wípé títa ríro là ń kọlà, àbí wọ́n ní tó bá jiná tán ní dẹwà ní doge. Àwọn bàbá wa ọ̀nà ló tún sọ fún wa wípé ojúbọ̀rọ̀ kò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́. Yes, ẹ jẹ́ ká yàgò fún nǹkan tán pè ní àgàbàǹgebè. Let us stay away fún tán pè ní irọ́, torí kò sí orílẹ̀-èdè tán fi irọ́ bẹ̀rẹ̀ tíru orílẹ̀-èdè bẹ́ẹ̀ ń so èso rere. Ẹni bá ń bá alágàbàgebè rìn, alágàbàgebè máa ń fọwọ́ aago ènìyàn sẹ́yìn ni. Kò ṣekú, kò ṣẹyẹ, kò ṣàdán, kò ṣòbẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tẹ́nìyàn bá darapọ̀ mọ́rú àwọn bẹ́ẹ̀, wọ́n ì jẹ́ kí ìrìn àjò ènìyàn kó tẹ̀síwájú geere bó ṣe yẹ kó tẹ̀síwájú. That is why tí mo fi sọ̀rọ̀ láṣàlẹ̀ wípé gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ẹ gbé ohun èlò Ọlọ́run dání, tẹ́ ẹ dúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ di orílẹ̀-èdè olómìnira. Ẹ já dúró, ẹ má mikà, ẹ má wojú, ẹ má wọ̀tún, ẹ má wòsì. Wù sí anybody tó bá ti ń ṣèkẹ́ tètè mọ̀ pé eléyìí ti gba bọ̀dì ọ̀tá ni. Mo ti sọ nígbà kan rí pé tó bá jẹ́ bàbá Èkìtì lẹ́rìí pé ó ń dọwọ́ rú, tí mo ti ń fi nǹkan míì mọ́ Yorùbá nation, tí mo ti ń bá wọn kàǹpé, tàbí tí mo rí ẹni tó súnmọ́ mi tó ń sọ tí ò yẹ kó ṣe, tó ń sọ̀rọ̀ tí ò yẹ kó ṣe, tí mò ń fọwọ́ bò ó, ẹ ti mọ̀ pé mi náà ń dọwọ́ rú ni. Ẹ pariwo bàbá Èkìtì síta, torí wípé di ó lé ogún tá a lè filẹ̀ fáwọn ọmọ wa, òun náà ní ká gba orílẹ̀-èdè wa, kí ìran Yorùbá kó di orílẹ̀-èdè olómìnira. Gbogbo wa láti rí. Mo kọrin yẹn ní ìjẹta pé ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjàǹtí ele. Ó ti jọ ń lẹ́yìn, gbogbo wa láti rí nísinsìnyí. Yes, ó ti fi wọn wá. And thank God, bàbá kan bá mi sọ̀rọ̀ ṣé àárọ̀ yìí ni ó ní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò gba orílẹ̀-èdè yẹn fún wa kí Bọ́lá Ahmed tó débẹ̀. Àbá máa sọ pé tó bá dé pé wọ́n fún Bọ́lá Ahmed láàyè ní ìbáṣe bọ̀tí nígbà tí Bọ́lá Ahmed ti débẹ̀ ń sìn, ó ti fi hàn wípé bí ọmọ Yorùbá 100 from number 1 to gbogbo ipò tó wà ní Nàìjíríà tán tó ọmọ Yorùbá sí, Yorùbá ò lè ní nǹkan tán pè ní ìtura under Nigeria. He show it.
because the system bíbélì ni ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo máa ṣe tí ìpìlẹ̀ ilé bá bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ló wà lẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé níbi àgbà tán kọ́ ilé ọ̀hún wọn ní experience pé omi ń ya wọlé ṣùgbọ́n nígbà tó omi ń ya wọlé àwọn omi ilé kan dẹ̀ wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe foundation wọn tó ga dáadáa tó dẹ̀ solid tí òjò bá ń wọlé àwọn máa ń wòran ni ṣùgbọ́n àwọn ilé kan wà tó jẹ́ wípé kójò máa ìrọ̀ díẹ̀ ni omi ti wọnú ilé lọ ni irú ilé bẹ̀ wọ́n máa wó palẹ̀ ni wọ́n á ṣe ìbẹ̀rẹ̀ sí ń tukọ́. That is why we say that let us scatter the Nigeria. If we, the Yorubas, we want to have peace. A fẹ́ padà sínú ògo tọ́lọ́run dá wa. Mo sẹ́lá ìkan mo ní mo kí gbogbo ọmọ Yorùbá níbi tí Nàìjíríà fi gbogbo wa sọ̀kò sí. Yes, wọ́n dárúkọ ìlú àwọn oríṣiríṣi ìlú míì orílẹ̀-èdè míì tá máa dárúkọ tí tóbi ẹ̀ ò kò tóbi tó Adó Èkìtì wa yìí. Wọ́n lọ́mọ Yorùbá lọ sí àtìpó ń bẹ̀. It is a big disgrace. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe tọ́ wa, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbìn wá, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé wa kalẹ̀, pé ohun gbogbo lọ́lọ́run fi dá wa ló fi dá wa lọ́lá. Ṣùgbọ́n nítorí wípé àwọn bàbá wa sunrun àsùnpara. Ọ̀tá wọn wá, ó fún èpò sínú àlìkámọ̀ àwọn ó bá ti tiẹ̀ lọ. So, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo àwọn tó ń pariwo regional government, ọ̀tá wa ni wọ́n. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pariwo regional government ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni gẹ́gẹ́ bí Ayílóge ṣe ń ṣe lénìí. Ègún ń bẹ lórí Ayílóge and I beg all the Yorùbás àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan wọ́n mọ̀ nípa ìtàn tí mò ń sọ yẹ that they came from Ondo State wọ́n mọ̀ pé ègún ń bẹ lórí Ayílóge ẹ má tún jẹ́ kí ègún Ayílóge kí ìran Yorùbá tún dá papọ̀ a fẹ́ bọ́ kúrò nínú ègún Nàìjíríà Ayílóge tún wá introduce another ègún. So whoever support Ayílóge that ohun orí ń tá Ayílóge ṣe tí yóò dára kíní kan níbì kan kí àwọn tó ṣe Yorùbá nation máa ṣe Yorùbá nation lọ kí àwọn tó ṣe Ayílóge kíní kan irú ẹni bẹ́ẹ̀ ọ̀tá Yorùbá ni. The regional government cannot give us what we call freedom. Regional government kò lè sọ wá di independent nation. And thank God today mo wo fídíò kan láìpẹ́ yìí mo ní Yorùbá we are in trouble and sister mi Mọ́remí of our time Lady Kegbe program kan síta níbi tí pastor yẹn ti ń sọ revelation yẹn yes nígbà tí wọ́n sọ revelation yẹn tí mo wá wo program yẹn wọ́n á rí lóòótọ́ pé ohun tí pastor yẹn ń sọ ó ń bára wọn mú bọ̀ the current Boko Haram herdsmen wọ́n mọ̀ọ́mọ̀ lọ ṣó ilé agbára wọn àwọn ọta ìbọn àwọn sophisticated weapon tó ti prepare ńlẹ̀ ó tún sọ léde ẹni yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn sọ wípé ó ní tó sọ bẹ́ẹ̀ pé you the Yorùbás the Southwest we are coming for you. Ìyẹn ni pé tá bá yìí wà pẹ̀lú àwọn yẹn à ń forí ọ̀ka ọmọ ni. Ìyẹn ni pé tá bá yìí wà pẹ̀lú àwọn yẹn à ń forí ọ̀ka ọmọ ni. Let us do like this. A ní àwa ló kàn lọ́tún àwa ló kàn lósì àwa ló kàn níwájú àwa ló kàn lẹ́yìn ọmọ Yorùbá ti wà ń bẹ̀ síbẹ̀síbẹ̀ the Fulani are still attacking us. Mo wo program tó Ọmọlúkà ṣe sí àná ní àbí ìjẹta ó ń bọ́ ń bẹ̀ pé wọ́n pa èèyàn nílùú òun mo lọ ó máa lẹ́yìn iṣẹ́ ó ní wọ́n tún kù ní ìlú yẹn wọ́n tún lọ sí ìlú kejì wọ́n tún lọ pa èèyàn bẹ̀ again ní under the government of Bola Ahmed Tinubu ẹ mọ̀ tó ṣe ní Ìwòyè bíyá tí olóyè Sunday Igboho ò bá dá sí kó fohùn ránṣẹ́ pé commissioner of police wọ́n pa ọmọ Yorùbá dẹ̀ ní ẹ́ ìwọ tó ń bàkì àwọn Fúlàní tó ń pa wá bàkì ọ̀dà tiwa látòkè ni because we are not independent. So the regional government will still give the Fulanis the opportunity to do whatever they like in our land. The regional government will still give the Fulani the opportunity, the authority to be killing the Yoruba as they like. And the regional government will give them opportunity to dominate our land. Kí ló pa regional government nígbà àkọ́kọ́ nígbà yí àwọn Awólọ́wọ̀ bàbá dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó di òní nǹkan máa jẹ àwọn àgbààgbà àwọn tá a pè láwọn àgbààgbà àwọn kákọ́ọ̀sì Ayílóge Fápóńdà àwọn ọmọ àlè Yorùbá tó ti dàgbà tí wọn ò fẹ́ ohun tó dára fún ọjọ́ ọ̀la Yorùbá náà máa jáde síta pé regional government
The regional government of Awolowo, he produced so many good results. Yes, thank God for that. But kini gbẹ̀yìn regional government yẹ tó bá jẹ́ pé ìgbà tí Awolowo tó ń ṣe ìjọba orílẹ̀-èdè Yorùbá tí Yorùbá ti wà independent that time tí Awolowo ń ṣe ìjọba yẹn lọ that we are not other Nigeria, half other Nigeria. Ṣé mọ̀ pé ìran Yorùbá a máa ń bá Amẹ́ríkà takòkò lẹ́ni ni. Great Britain gan ọmọ wò wá lọ́ọ̀kan ni pé àwọn wọ̀nyí ti lọ. But because we are under Nigeria, àwa ń kọrin Olúwa ní ilẹ̀ àjòjì. Nígbà tó rí pé orin Olúwa tá ń kọ ní ilẹ̀ àjòjì yẹ pé àwọn people ń tẹ̀síwájú from 1952 to 1957 wọ́n lè ṣe ohun tó wù wọ́n iléeṣẹ́ ń lọ àwọn ọmọ wọn ń kàwé Ọlọ́run dẹ̀ fún wa lọ́pọlọ yìí káwọn ọmọ wọn máa kàwé ni wọ́n ti gbọ́ go wọ́n ti gbọ́ kọ́ wọ́n ti gbọ́ do and do Ọlọ́run dẹ̀ fún wọn wọ́n tẹ̀síwájú in agriculture development everything ilé-ìwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ the Yorùbá introduce everything and the okay television station wọlé gbàmù Cocoa House, the first 26-story building in West Africa. Tí ó bá jẹ́ number 1 Africa gan díẹ̀ ló máa kù. The Yoruba nation, the Yoruba people, the Yoruba Republic. We have television station before France. Ṣé ìran Yorùbá lè dúró ní lẹ́gbẹ̀ẹ́ France lónìí? Ṣé tí France yóò bá lórí ọ̀fẹ́ gan, tó bá lórí ọ̀fẹ́ ń sì ṣe wọ́n ní colonize wa, wọ́n tún ní máa kó wa bí ẹrú. Wọ́n rí pé Yorùbá ń gòkè. Wọ́n wá gbìmọ̀ pọ̀ pé tá bá fi àwọn wọ̀nyí lẹ́bọn ṣe ń lọ yìí they will dominate everything. Wọ́n yọ ṣẹ́ẹ̀kì lẹ́sẹ̀ regional government wọ́n wá da gbogbo ẹ̀ papọ̀ pé ẹ̀yin ẹ padà wọ́n á gbé Fúlàní yẹn lé wa lórí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ogún ìní wa bẹ̀rẹ̀ sí ń sọnù mọ́ wa lọ́wọ́. So whoever tó jẹ́ ọmọ Yorùbá lẹ́ni that you have opportunity for free education free health tó náà gba scholarship tó lọ sílùú òyìnbó lọ kàwé tó padà wálé kó tó dé tí ilé ti wà ńlẹ̀ fún tí mọ́tò ti wà ńlẹ̀ fún tí iṣẹ́ ti wà ńlẹ̀ fún tó bá wá ń pariwo pé lẹ́ni we should forget about the Yoruba nation let us go to the regional government that he know by himself that the regional government cannot give the Yoruba nation Yoruba people a independent nation. Ọ̀tá wa ni ọ̀tá ọjọ́ ọ̀la wa ni. Ọ̀tá ọjọ́ ọ̀la wa ni. Ọ̀tá ọjọ́ ọ̀la wa ni. Anybody that can pay for the regional government now, ọ̀tá ọjọ́ ọ̀la wa ni. Wọ́n fẹ́ bà yé Yorùbá jẹ́ délẹ̀ ni. Wọ́n ò fẹ́ kí Yorùbá ó ní ọjọ́ ọ̀la. Wọ́n fẹ́ ta Yorùbá bí àwọn ìgbàanì bọ́n ṣe ta ògo Yorùbá tí àwọn ọmọ wa ń jìyà ìlénìí. The regional government ó máa sọ wá sí oko ẹrú forever ni. They know. Wọ́n mọ̀ pé tán bá jà fún regional government Fúlàní sì máa fi wọ́n dí gẹrẹ ubì kan tí owó ọmọ wọlé sàpò wọn. Wọ́n jà fún yín o Yorùbá. If you see anybody that say regional government let us go to regional government wọ́n jà fún ìran Yorùbá àpò wọn náà jà fún o àpò wọn náà jà fún. Tẹ́ bá dẹ̀ wo wọn dáadáa tẹ́ bá wo àwọn tó jáde síta tó pariwo regional government restructuring lẹ́nìí wọn ní bíbí ire nílẹ̀ Yorùbá ẹni mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá rí wọn lẹ́nìí àwọn tó jáde síta tó pariwo regional government àtàwọn tó ń support wọn àtàwọn media tó ń tẹ̀lé wọn lẹ́yìn wọn ní bíbí ire nílẹ̀ Yorùbá wọn ní bíbí ire wọ́n fẹ́ fi regional government yẹ fawọ́ aago wa sẹ́yìn ni wọ́n mọ̀ wípé mo rí bàbá kan bá mi sọ̀rọ̀ lẹ́kìtì ń bíbà yìí ó ní wọ́n ti pé òun because he was one of those people tó wà talented ó wà lára àwọn tó jà fún Èkìtì state nígbà tán láwọn fẹ́ àwọn fẹ́ Èkìtì state ó wà lára àwọn tó dìde tó ń ṣọ́gun yẹ ó ní gbogbo ohun tó ń sọ fún òun mọ̀ pé they are looking for position pé kí àwọn Fúlàní lè recognize wọn wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn ò múrú spirit abẹ́ gbọ́ mi wọn ò múrú spirit tó wọnú àwọn Yorùbá pé ṣèbí Yorùbá làwọn tí Yorùbá bá ti pòǹgbẹ fún kankan tó pòǹgbẹ fún láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó pẹ́jù pàpàpátá oṣù mẹ́fà ká má ríru ẹ̀rí ọdún kan ààrẹ Yorùbá tá má ti lé tí Yorùbá ti tẹ̀ wọ́n lọ́wọ́ wọn á jáwọ́ ńbẹ̀ wọn á mú nǹkan míì ṣe
ó ní bọ̀tí eléyìí àwọn ò mọ spirit tó bà lé àwọn ọmọ Yorùbá yẹn pé mẹjọ most especially àwọn tó wà l'Amẹ́ríkà tó wà ní London yẹn àwọn ló ń pọ̀mpù kinní yẹn ló ń pọ̀mpù ẹ̀ táwọn ti lè ń gbà á. mo wá ní bàbá kílẹ̀ rí sí ó ní the way bó ṣe ń bá òun sọ̀rọ̀ òun rí pé ìnídìí ó ń fẹ́ recognition lọ́dọ̀ government kó náà lè máa gba owó ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ayílóge jẹ́. Don't let us allow them láti bà ọjọ́ ọ̀la wa jẹ́. The Yorubas, we must be an independent nation. That is the beginning. Orísun wa nìyẹn. That is purpose tí Ọlọ́run fi dá wa ká lè rí ògo lò ká lè máa fi ògo Olódùmarè hàn pé yes Olúwa ló ṣe lé ẹ wo àpáta tó wà lẹ́yìn mi kò sọlọ́gbọ́n ayé kan tó lè sọ púpọ̀ òun mọ ìgbà tí àpáta yìí débẹ̀ ara wonderful Ọlọ́run ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́lọ́run ṣe gbin àwa Yorùbá sórí ilẹ̀ yìí ká lè máa fi ògo òun Ọlọ́run wọn but the so-called the leader to today àwọn àgbàyà àwọn ọmọ àlè tí Awólọ́wọ̀ fi owó Yorùbá tọ́ àwọn ọmọ àlè tí Awólọ́wọ̀ fi owó Yorùbá tọ́ tí wọ́n di àgbà wọ́n wá di kànga rẹ̀ di tì mọ́ wa lọ́wọ́ lẹ́nìí they don't want anything good for the Yorubas. We the Yoruba, we must be a nation, independent nation. We are not in Nigeria. We are not in Nigeria. The regional government cannot give us what we want. Regional government tó máa dìkún ẹrù ìyà tí Nigeria ti package ńlẹ̀ dè wá ni. Tẹ́nìyàn kan bá sọ fún yín pé that is the way ó lè ní wọ́n. Òun náà ti join Ayílóge group ni. We must say no to them. We must say no to them. Tó bá jẹ́ ọba ìlú ló ń pariwo regional government, ẹ pariwo lé kábíyèsí yẹ. Ẹ̀gbọ́n táwọn Fúlàní sọ. Wọ́n ní kò sí ìlú kan ní ilẹ̀ Yorùbá táwọn máa tẹ̀dó sí táwọn ò ti ní gbowó fún kábíyèsí ibẹ̀. Ká lè gbọ́. Kò sí ìlú kan ní ilẹ̀ Yorùbá táwọn máa tẹ̀dó sí táwọn ò ti ní gbowó fún kábíyèsí ibẹ̀. Ìbéèrè tó yẹ kí èmi àti ìwọ ká máa béèrè wa ni pé màálù sísìn ṣe company federal government ni individual business they oppose the Fulani business upon everybody that they can do or won't do. Inú mi dẹ̀ dùn nígbà tó sọ nínú Senate pé màálù wọn ó wà important than àwa tá a di jọmọ nílẹ̀. So kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín kí ni ìpàdé òmùgọ̀ pẹ̀lú ọlọ́gbọ́n kí ni ìpàdé ológo pẹ̀lú olófo ìbáṣepọ̀ wo ló wà láàrin àwọn méjèèjì tó lógo bá ń bá olófo rìn olófo yá máa fọwọ́ agbó ẹ̀ sẹ́yìn ni kò ní jẹ́ kó débi ògo ẹ̀ torí ó mọ̀ pé òun ò lógo that is why we must separate ourselves out of Nigeria. Ká lè fi rírì adániwáyé Olódùmarè tó dá wa ká lè fi hàn gbogbo àgbáyé pé we are born to great and we can rule our world. Ṣùgbọ́n if tábà ìwà lọ́dà Nigeria we are deceiving ourselves we are going nowhere. A kàn máa yí lójú kan béèrè bàbá ni ẹ mọ̀ pé wọ́n ti sọ Yorùbá domi adágún nínú bó ṣe sọ wá domi adágún yẹn a sì mí díẹ̀díẹ̀ òun náà fi ìmímítà àmì yẹn náà fi gbébọn wá ń sìn. They want to kill anybody to be able to dominate the land. That is their target. Fúlàní ti rí ń táwa ò rí lórí ilẹ̀ bàbá wa. Fúlàní ti rí ògo tí Ọlọ́run ọba mi fi pamọ́ sórí ilẹ̀ bàbá wa. That is why you see them everywhere. Ẹ dárúkọ ìlú náà ní ilẹ̀ Yorùbá tí Fúlàní ò sí ńbẹ̀. Ẹ dárúkọ ẹ̀ mo ní mo rìn. Èmi rẹ̀ alárìnkiri of Yoruba land. Adé ìlú kan. Bó ṣe ṣẹlẹ̀ ní Èkìtì state ló ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state. Adé ìlú kan màálù tó wà nínú ìlú yẹn ó fẹ́ ju àwọn ọmọ onílùú lọ. They have style by style dominate our land. Ẹja bira wa léèrè. Kí ni wọ́n rí? Kí ni Fúlàní rí lórí ilẹ̀ wa? Tó fi jẹ́ pé wọ́n they are automatically target our land. Kí ni Igbo rí lórí ilẹ̀ wa?
ìyá mi kan ní lọ́dọ̀ send WhatsApp TikTok ṣe live show ní sí mi níbi táwọn ọmọ Igbo ti sọ wípé they will start poison the Yoruba from Canada. Ẹ̀yin ìyá mi tẹ́ bá wà ní Canada, tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní London, beware of Igbo people. Ẹ̀yin lè má lépa àwọn wọn tí ń lépa yín. Pé they will start poison the Yorubas. Kí lè rèdí? Because they see something in our land that tí àwa ọmọ onílẹ̀ gan ò rí. Lagos State ó ti gbé federal capital ńlẹ̀ ń sìn láti gbà ayé Babangida, that is 1991. 1991 to today, ọdún mélòó ni? Síbẹ̀ wọ́n filẹ̀ Yorùbá lẹ̀. Ṣé bí bó ṣe ń rọ̀ṣì ilẹ̀ wa, tí Fúlàní ń rọ̀ṣì ilẹ̀ wa, ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ń rọ̀ṣì ilẹ̀ Haúsá tó ń rọ̀ṣì ilẹ̀ Ìgbò? The Igbo say in their own culture, àwọn òun talẹ̀ fún àjòjì, but we can sell our land, our glory to àjòjì. The Yoruba, we should wake up. Tá a bá ṣì wà pẹ̀lú àwọn ará bíbà yìí. Orúkọ burúkú yẹn náà táwa náà bá ṣì ń bá wọn jẹ Nigeria. It shows that we are not ready to use our glory. We are not ready to use it. So if you see anybody tó ń pariwo regional lẹ́gbẹ̀ẹ́ yín, ọjọ́ ọ̀la yín ló fi ń tàfàlà. Wọ́n fẹ́ bọ́ yín lẹ̀ dìgbà tí Fúlàní máa wá mú yín ni. I don't want to show you in my program. Níbi tó ti pààyàn lọ rẹpẹtẹ. Fresh one you. I don't want to show it. Ṣé ìjẹta ni lọ́jọ́ Sunday? It is ọjọ́ Sunday, yes. The strike in Abuja, federal capital of Nigeria. What are we waiting for? The Yorubas. This is time for us. We must be an independent nation. Before we are independent. Bàbá yẹ tuntun dé lálẹ́ kòkò fún mi, mo ti lọ sọ́dọ̀ wọn rí, mo tún lọ bẹ̀ lánìí ní àárọ̀ yìí. Pé the system tí àwọn bàbá wa fi ń gọ́vọ́nà ara wọn gbà yẹn lọ ní British ń lò lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá dojú, wọ́n jí lọ mọ́ wa lọ́wọ́, wọ́n wá dojú wa dé kí ara wa má bàa yéra wa, ká má bàa gbọ́ra wa ré. Ó ní system wa tí àwọn bàbá wa ń lò ní ìgbà yẹn ní 11th century, 12th century, 13th century, 14th century, 15th century, 16th century. Kí wọ́n tó dé ní 1940 kan tó dà wá lágbónú, ó ní system yẹn tí àwọn òyìnbó tó wá ń gbà yẹn lọ́hùn tán bá lọ́wọ́ àwọn bàbá wa, wọ́n copy ẹ̀ pé òkè báyìí lẹ ṣe ń ṣe, báyìí lẹ ṣe ń ṣe, báyìí lẹ ṣe ń lò, tẹ ṣe ń lù tó ń dún, tẹ ṣe ń lù tó ń gúnrégé, tẹ ń sọ tó dẹ̀ ń mú yes. Wọ́n kidnap ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá gbé system tí ò ní jẹ́ kán rójú ráyè gbọ́ta yé ara wọn. Wọ́n gbé lẹ̀, àwa náà wá jogún ẹ̀. This is time for us to go. This is time for us to go. Àwọn tó pariwo ń gbà yẹn lọ́hùn, wèrè tó wà lọ́dọ̀ yìí, kí wọ́n tún porúkọ ẹ̀ tó ní ó yẹ kí ká ní representative nínú gbogbo house àti senator. Mo ní olè ní ó fẹ́ dá, òun náà fẹ́ di olóṣèlú ni. Àwọn tó wà ń bẹ̀ ń sìn, majority of them ló tọ́lá iná jọ́sọ́ gbà pé Nigeria has finished, Nigeria has finished. I did not believe in Nigeria again. Ṣùgbọ́n nígbà tó lórí ọ̀fẹ́ tó di senator tó di rep ń sìn, the Nigeria that said that they did not believe in it, wọ́n believe in it tó pé Nigeria yẹn kó bílíọ̀ sí wọn lápò iṣẹ́ tí wọ́n ṣe. Including the Tinubu himself. Tinubu sọ nínú interview ẹ̀ pé òun ò believe in Nigeria mọ́. He did not believe in Nigeria. But today is a president. He believe in it. He can buy a jet of 150 billion. When nígbà tí gbogbo nǹkan dorí kodò, Nigeria cannot solve our problem. Nigeria cannot solve our problem. If you see anybody today, tó bá jọmọ ìyá mi ló ń pariwo regional government, ara máa pa. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa pa. Orísun tó ti jáde máa pa. Torí pé orísun yẹn ló wò dàgbà. There are a lot of great things in our land. Tí Ìgbò ti rí, tí Fúlàní ti rí tó fi ń gbógun tì wá. Tí àwa tọ́lọ́run gbé sórí ilẹ̀ yẹn gan táàrí. Ṣé tipátipá náà fi ń bá nìyàn ṣe ni?
gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀ ṣé tipátipá náà fi ń bá yàn rìn ọ̀rẹ́ tí mo bá bá yàn ṣe tí ò bá gbé mi máa fẹ́ ọ̀rẹ́ lẹ̀kọ́ rẹ̀ máa lọ nílẹ̀ ọtí tẹ̀kẹ́ mi náà máa lọ tèmi. It is by force that Yoruba must be under Nigeria. No. It is by force that the Yoruba must bear the Nigerian name. No. Let us say the truth. We need our independence. Gbogbo àwọn gómìnà tẹ́ ń wò yẹ notorious armed robber ni wọ́n. You shop your own and leave. Let me ask you a question. In your own state, nígbà tí tẹ́nà wọn tán àti senator ṣe mọ̀ pé òfin wọn sọ wípé senator lè contest ti ayé ẹ̀ bóyá wọ́n lè dànù nígbà tán lè dànù ṣe ẹ tún rí wọn nílùú yín mọ́ ó ẹ̀ ní rí wọn. They have make money piamo di America or di London or di Canada or di South Africa. Wọ́n wá lo life yín wọ́n wá fi punish life títí wọn wọ́n wá fi life títí wọn báyé yín jẹ́ tán wọ́n wá yọ̀ǹda yín lẹ̀ kẹ́kẹ́ máa báyé. We must have our own independence. The Yoruba must be an independent nation. Under Nigeria, we deceive ourselves. Enough is enough. Àwọn ọmọ Ìgbò ti rí ntáwa ò rí lórí ilẹ̀ yìí. Lórí ilẹ̀ wa. That is why you see them rush the Yoruba land. Ìlú wo ló wà ní ilẹ̀ Yorùbá tí Fúlàní ò sí ńbẹ̀, tí Ìgbò ò sí ńbẹ̀? Ìlú wo? Wọ́n wá ń lé àwa out of our land. Ìlú mi tí ó yẹ kán dárúkọ lágbàáyé kan ní láyé ọmọ Yorùbá ò lè lọ bẹ̀. Ọmọ Yorùbá ti gúnlẹ̀ ńbẹ̀ ṣàtìpó ńbẹ̀. They turn us to slave, international slave, not local one. Nígbà t'Ọlọ́run dá wa togotogo tó dá wa sórí ilẹ̀ tó lè mú wa bọ́ gbogbo àgbáyé. If you see anybody today tó ń polówó regional government fún yín tàbí kílẹ̀ tí ń pè restructuring ọmọ àlè Yorùbá ni ó lè ní wọ́n fẹ́ bọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni. We must say no to them. We must say no to them. Kájọ bíra wa léèrè pé kí ni àwọn Haúsá yìí rí? Ṣé bẹ́ẹ̀ ni pápápọ̀ lọ́dọ̀ wa tó ni? The Yorùbás. Ṣé pápápọ̀ lọ́dọ̀ wa ni tó fi jẹ́ pé ọ̀dọ̀ wa ni màálù wọn ti ń da màálù sí? Àbí ṣé bẹ́ẹ̀ náà la kúndùn ìjẹkújẹ tó bá dé ìlú mi àwọn màálù tó wá rí ń bẹ̀ wá máa wà ṣé bẹ́ẹ̀ ó mà lágbára o. Because wọ́n fi ìyẹ́ bojú ni they have hidden agenda. Àṣírí wọn dẹ̀ ti tú. That is why you see that spirit, the spirit of the Yoruba nation, tí ó kú, is not by Baba Akitoye tàbí Olóyè Chief Sunday Igboho. It is by only one, Father in heaven. Olóògbé kalẹ̀ pé ó tó àkókò láti tú ìran Yorùbá kó nínú ìgbèkùn. So if anybody tó bá wá jáde lónìí tó bá ń pariwo another thing tí Ọlọ́run ò sáyìn fún pé regional government ó lè ní wọn. Don't follow Ayiloge. Ẹ̀gún bẹ lórí Ayiloge. Àwọn bàbá torí tá bá ti wó èèyàn téèyàn bá ti ń dọwọ́rú àwa béèrè lọ́wọ́ pa ṣé owó náà ló mú dọwọ́rú báyìí èló lówó at this age. Ayiloge is over 70 years. Kí ló tún wá? Amẹ́ríkà tó wáyé ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ wọn ìjọba bẹ̀ á máa fún lówó á máa jẹun náà. Kí ló tún wá? A bá wá díẹ̀ dé Ondo State nígbà tó jẹ́ kọmíṣánná wọn ni àfibíṣólóore ni kì í dúró níbi nǹkan tó dára. Ẹ̀gún ti ń bẹ lórí Ayiloge pé bàbá tó sọ di kọmíṣánná Ayiloge gbá bàbá yẹn létí pé ibẹ̀ ni bàbá yẹn dẹ̀ ti fún ẹ máa wọn bàbá ìgbà yẹn tọmọdé bá lóun gọ ìmídélé náà máa dájọ́ ẹ̀ fún pé bàbá yẹn dẹ̀ yọ kíní yẹn lápò àṣẹ náà pé ó dẹ̀ fi bànú ó gbélé Ayiloge. Ẹ má jẹ́ káwa Yorùbá tó kópa nínú ẹ̀gún tí ń ja Ayiloge. Ẹ má jẹ́ ká kópa nínú ẹ̀gún tí ń ja Ayiloge. The regional government that Ayiloge is bringing come, he know that he cannot give the Yoruba freedom. Kò lè fún wa ní freedom.
that is why ni mo fi sọ̀rọ̀ nípa ayé bàbá Awólọ́wọ̀ pé káwárí ń gbà yẹn lọ́n pé Yorùbá ti wà independent during the Awólọ́wọ̀ ọ̀dọ̀ wa ìbá ti kú fáwọn òyìnbó wọn máa bẹ̀bẹ̀ dọ́dọ̀ wa ní òyìnbó gan bóyá irú èmi tí mo sọ̀rọ̀ bí òyìnbó ni màmá jẹ́ driver fún mi bí àwa ṣe lọ ń ṣe àtìpó lọ́dọ̀ wọn lọ́hùn ní ọwọ́ tí àwọn bàbá Awólọ́wọ̀ ń gbé lọ́ngbà yẹn lọ́hùn but torí pé wọ́n rí wípé ìdá tá a dá wọn wọ̀nyí àtòrí ilẹ̀ tán wà tá a bá fi wọ́n lẹ̀ báyìí wọ́n ṣẹ́ spinal cord regional government ìgbà náà tẹ́lẹ̀ náà tẹ́ bá tún gba ilé láàyè nígbà tára bá ń tù yín tẹ́ bá rò pé ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n á tún ṣẹ́gi mọ́ lẹ́yìn because they are not ready to develop anything including the Igbos. The Igbo claim that they are billionaires kí ló dé tí wọ́n lọ develop ilẹ̀ wọn nítorí pé wọ́n mọ̀ pé kò sí nǹkan kan kò sí ògo lórí ilẹ̀ wọn ògo tán rí lórí ilẹ̀ títí wá that is why you see them every day rush our land ògo tán rí ń bẹ̀ ni. This is time for me and you to say we need total freedom. This is time for me and you to turn to enemy of anybody that preach another thing that go against the Yoruba nation, that anything go against our freedom. Anybody. Tó bá jẹ́ ọmọ ìyá mi ni, tó jẹ́ pé nínú òbò kan láti jọ jáde okó kan náà fi sunrun wa, that preaching regional government, mo lóògùn máa pa, ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú. Because I know that regional government ò lè so èso rere kan fún ìran Yorùbá. Regional government yóò kó ìpọ́njú tó ní agbára pé ẹ gbà ẹ lé òkè yẹ ẹ ní bá. Ní àwọn bàbá wa fi sọ máa sọ pé pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àfọ́ ìfọ́tọ́ ìjà ní mú wá. Let us fight for our total freedom. And that total freedom is the best. And regional government cannot give it to us. The Ayiloge know. Owó náà fẹ́ gbà, he want to become a minister. He want to become an ambassador. Ntan lé nìyẹn. Méjì àwọn tó ti fi ambassador, tó fi ti fi selfishness ara wọn, tó fi bá yí Yorùbá jẹ́. Ìkúdé di Bọ́lá Ahmed Tinubu. Mo sọ ní ìjẹta. Mo ní ẹ má pe Buhari lọ́mọ àlè. Don't call Buhari ọmọ àlè. Ọmọ ọkọ ní Buhari. He did everything in favor of his own Fulanis. He did everything for the Fulani to be able to take over our land. But thank God for Olodumare that said no. The Yoruba is owner of this land. Nobody can take it to them. Kí ló dé tí bàbá wa Tinubu ò ṣe sí something like that? Kí ló dé tí bàbá wa Tinubu tí ò stand gidigba behalf of the Yorubas? Ṣé kò sí nílùú nígbà tí Fúlàní pa wá bẹ́ẹ̀ ní pẹran? Ó wà ń bẹ̀ because selfishness ara wọn. He want to use Yoruba to negotiate a president. And he want to use Yoruba again to negotiate the second time. That is why you see somebody like Ayiloge. Let us say no to them. They are enemy of freedom. Ayiloge ni, Dr. Faponda ni, àtẹlẹ tí ò ponda ni, àtẹlẹ tó parọ́dà ni. They are all anybody that speak with them, all their medias. They are enemy of freedom. Anybody. Wọ́n ní mo fi sọ ń gbà ẹ́ lọ́hùn táwọn èèyàn ní pé bàbá Èkìtì ti like ìjà. This is not ìjà. If you are fighting for the freedom, you must go straight. No corner. Tí ọmọ ìyá ẹ bá fẹ́ block freedom yẹn, you must be able to give him hammer. Tó bá jẹ́ bàbá ẹ ní the same thing, that is what we call freedom fighters. But torí pé mo súnmọ́ ẹ lágbájá in tó ń ṣe yẹ, I don't want no. Alábòsí náà pẹ̀lú wọn, ọ̀dàlẹ̀ náà pẹ̀lú wọn. Anybody that see anything go against the total freedom of the Yorubas. Ìkànnì wọn ò fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá. Kẹgbọ́n yín ìyá mi àtẹ̀yìn bàbá mi. Àwa tá a wà ń lé. Ó ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni o. Wọn ò ní sí mọ́kù iye ọmọ olókùú tó bá dúró déédéé ni o.
ọmọ olókùn tí ó bá dúró dédé tí ò bá dúró dédé wọ́n á sí mọ́ òkú ẹ̀ o wọ́n á sí mọ́ òkú. If you don't want us to see wa mọ́ òkú, we must stand gidigba and determine, have a focus. Pé tí ẹni bá ti gbé nǹkan míì wá tó yàtọ̀ sí Yorùbá nation, we must reject it totally. Bí mo ṣe máa sọ, not every one of us that we have opportunity to travel out. Not all of us. Tí gbogbo wa bá dẹ̀ lórí ọ̀fẹ́ láti travel out, a jẹ́ pé àdúrà àwọn Fúlàní gbà lé wa lórí, a jẹ́ pé àdúrà àwọn Ìgbò gbà lé wa lórí. Àti wá wọlé wá dìṣòro. We have the great people in America, Canada, London, káàkiri tán pé wá ẹ̀rù àti wálé ń bà wọ́n. Torí wọ́n ti sọ ilé di ẹ̀rù mọ́ wọn lọ́wọ́. So tọ́mọ olóòkú ò bá dúró déédéé wọ́n á sí mọ́kú ẹ̀. Àwa táwa lè mọ̀ sí no to anything go against the Yoruba nation. We need our freedom. The Kábíyèsí now must stand up. Thank God the majority of you ti ń sọ̀rọ̀. Ẹ ti rí nǹkan kan tí àwọn kankan ṣe láàrin yín tí ò dáa. Ó ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Iná yẹn ràn nìyẹn. The Kábíyèsí must know now that we need freedom. Majority of the Kábíyèsí let it travel káàkiri. America, London, Canada ni. Pẹ̀lú ìtàn tẹ́ ẹ bá nílùú yín pé system táwọn bàbá wa fi ń tòlú gbà yẹn lọ́hùn tí ìlú fi ń dára náà ń lò lọ́dọ̀ wọn wọ́n wá gbé pàǹdà lé wa lọ́wọ́. This time around we must reject anything against Yoruba nation. Anybody tí Ayílóge bá gbé títí ẹ̀ wá, let us say no. We don't need regional government. We need Yoruba nation. Tí Gani Adams bá gbé restructuring ẹ̀ wá, you must be able to bold to say no, Gani Adams. We don't need regional restructuring. We need Yoruba nation. We must tell anybody now that we the Yoruba, we need our independent. Tí wọ́n jí lọ lọ́wọ́ mọ́ àwọn bàbá wa lọ́wọ́ nígbà ni. Wọ́n jí lọ ní. Ọlọ́run dá wa as a nation, independent nation. Nígbà tí bàbá ń sọ ìtàn pé 16th century àwọn ìyá wa ti ń ṣe transfer business. Wọ́n sọ tó dé sẹ́ni majority àwọn ìlú tó wà ní Zambia, Gabon, tabagwa díẹ̀ dáadáa àwọn ìyá wa àwọn bàbá wa ló tẹ̀dó. Because they are independent, they can move anywhere. Not say that ká má bẹ̀rù pé Fúlàní ń bọ̀ Fúlàní ń bọ̀ kó fẹ́ ṣe kí ní kan kí Ìgbò ti débẹ̀. No. But immediately we lost that independence. Yorùbá wá di gbàǹtú ẹ̀yọ̀, àwa di mùrọ̀ bí òyìnbó tí bàbá mi Délé Fárótìmí sọ tó lò nínú prógámù wọn. Yorùbá wá di ẹni tẹ́ǹtì káàkiri, wọ́n wá kó ọgbọ́n wa kúrò lórí wa. The great thing that God tí Ọlọ́run ò fún Amẹ́ríkà, tí Ọlọ́run ò fún kò fún China gan, kò fún Canada, he gave it to us, the great land tí ò ní the fertilizer tó jẹ́ pé fertilizer àtòdé ọ̀run wá ni. Wọ́n ti rí our enemy as see our glory, wọ́n ti rí glory yẹn, wọ́n ti rí tí àwa gan ò rí lórí ilẹ̀ yìí. That is why nothing parallate. Wọ́n yí wọn fẹ́ nà tán sí wa ni, but àṣírí wọn ti tú. We must say no to them. Anybody. Bó jẹ́ gómìnà yín ló gbé nǹkan mi wá, go against the Yoruba nation. Tell the government that Nigeria cannot give the Yoruba freedom. Ó fún àwọn. A state we have one governor. State mi lè ní 8 representatives, 3 senators. Wọ́n wá pick one ambassador ní state kọ̀ọ̀kan ẹ ṣírò ẹ̀ papọ̀ ó dé lò. The commissioner, the chairman. Mélòó ni àwọn tó ń pè fún nìyẹn? A dẹ̀ rí àwọn chairman míì tó bá ti kúrò ní ipò wa yìí, á tálákà ju àwa tá a jẹ́ nǹkan kan lọ. Nigeria cannot give us what we want. Bá máa ń tàn wá ká má tanra wa o. Regional government. Ó máa mú kí Yorùbá ní fanta accident tí ò ní remedy. So it's better for us to say no to it. Don't follow the Alagabagebe. Don't follow Ayílóge. Ayílóge cannot offer us anything.
Ayiloge looking for money, looking for position. They know that regional government cannot give us what we want. Dúpẹ́ Onítìrí yín àná nǹkan tó ń pariwo. Ó ti rí wọlé. Ẹ jẹ́ kí Ayiloge náà ó wọlé pẹ̀lú àwọn group ẹ̀, pẹ̀lú àwọn member ẹ̀, pẹ̀lú àwọn media ẹ̀. Anybody, if you can be able to reject Dúpẹ́ Onítìrí with the idea, why tá a fi lè reject Ayiloge? Ṣebí Yoruba nation ní Dúpẹ́ Onítìrí tẹ̀ fi ń tàn wá. Eléyìí ti wá come out now. He go against the Yoruba nation totally. Started preaching the regional government that he know that the regional government cannot give the Yoruba total freedom. He know that the regional government cannot give us independent. Tí ènìyàn kan máa ń sọ fún yín pé as in Nigeria pé you have independent a Yoruba man. Pé we are independent nation. You are deceiving yourself. Àwọn kan ló ń tàn ẹ́. Ó ti yẹ kó la etí ẹ kó gbọ́n tó lọ nígboro pé Nigeria did not belong to the Yorubas. Nigeria is not a nation. It's not a country. Business empire ni. Wọ́n rotate láàrin ara wọn ni. Tinubu tó wà ńbẹ̀ yìí. Tó bá lórí ọ̀fẹ́ tó lọ ọdún mẹ́jọ. Ẹni tó máa gba ipò lẹ́yìn ẹ̀ ó ti mọ̀. Ó ti mọ̀. They just use their life to destroy your own life. We must reject that name, Nigeria. The regional government under Nigeria is a failure. It cannot give us what we want. The Yoruba, we must stand firm and say no. Tí bàbá Èkìtì bá wá lọ́la pé mo ti rò ní o, mo ti rò, regional head máa pè wá, ẹ pariwo olè, ó ti gbowó. Tó bá dọ́la ti máa rẹ́ nìkan tó sọ pé resource tèmi náà máa pampa pẹ̀lú ẹ̀. I have a man. London ló bẹ́ẹ̀ sí. Mo mọ tó ń jáde lọ́wọ́ ẹ̀ sí mi, sínú ayé ọmọ, sínú ayé ìyàwó. When he started parability, we must pray for Nigeria. Nigeria is only a solution. Mo àbádọ́n ẹ̀. It's better kí n máa jìyà báyìí ná. Jù kàn fi adùn tọ́ mi lẹ́nu wò. Kó dalẹ̀ kó dá fáwọ́. Tí n bá jìyà ń sìn tí mo débi ògo tí ògo yẹ wá jẹ́ ògo àlòdálẹ̀ tí màá tó hand over fọ́mọ. That is what the Yoruba nation will give me and you. But Nigeria, otokoro kò dókòrò kò jóni. Tinú ìyà bọ́ sínú ìyà. The Yoruba, we must reject anything tó bá ti yàtọ̀ sí Yoruba nation. We need total freedom. Ẹ jẹ́ n bi yín léèrè ẹ̀yin abiyamọ. Torí kí la ṣe ń bímọ? Ṣebí torí ká lè jèrè ọmọ ni. A great man in Yoruba land. Wọ́n bi léèrè nígbà kan. I was there. Mo máa ń sọ fáwọn èèyàn tó bá lè èèyàn yọjú rẹ̀ mí náà mo try ń bẹ̀. Wọ́n ní ijọ́ wo ni inú ẹ̀ dùn. Ó ní ijọ́ tí inú ń dùn ní ijọ́ tí ọmọ òun. A multi-billionaire ni o. Ó ní ijọ́ tí ọmọ òun ra tó fún un ní gift. Wọ́n wá ní what? Kí lọmọ yín lè rà fún yín tí ó mẹ́tẹ́yìn ò lè rà. Ó ní kò sí ní tó dàbí oúnjẹ ọmọ. Kò sí ní tó dàbí kí ọmọ ó ṣe fún ìyàn jẹ. Yes. Our great fathers. Ó pe àwọn ọmọ ìpè kan ló ń gbà tó mọ̀ pé òun fẹ́ kú pé kan lọ ṣe fún un. Kí láǹfààní ọmọ tẹ́ ẹran léèwé tó jáde tẹ́tẹ́ tó padà lọ ń kọ́ ní hairdresser kókó tó lọ kọ́ hairdresser. Ṣé bẹ́ẹ̀ ni àwọn bàbá Awólọ́wọ̀ ṣe fún Bọ́lá Ahmed Tinubu? Ṣé bẹ́ẹ̀ náà ṣe fáwọn senators yìí? The majority àwọn tó ń jẹ́ gómìnà lẹ́ni gbogbo wọn náà la free education kọjá. Ẹ wádìí bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ nínú bàbá wọn ò dára fòkù kẹ̀kẹ́. Yoruba make them great. Wọ́n great then they turn to the enemy. Kì í dẹ́ ṣe wọ́n ti ṣàdédé the enemy wa o. Ẹ tó jẹ́ kí n là yeye yín o. Kì í ṣe pé wọ́n ṣàdédé the enemy Yorùbá. No. They have good intention to do. But the foundation of Nigeria kọ́ọ̀sì ló jẹ́ fún ìran Yorùbá. The foundation of Nigeria is a cause.
so kò sọmọ Yorùbá kan tó máa débẹ̀ tó máa rántí ilé torí ẹ̀gún yẹn máa farahàn. That is why you see them. Ọmọ Yorùbá wo ló ti débẹ̀ rí tí Yorùbá lè fọwọ́ sọ̀yà kó ń gbádùn ẹ̀. Ọbásanjọ́ ẹ̀ẹ́dì bá ṣe gbádùn ẹ̀ yòrò. Ọbásanjọ́ kúrò ń bẹ̀, who is next? Díyà ẹ̀ẹ́dì bá ṣe ń jàǹfààní díyà rorò. Ìdí àgbọn Ọ̀ṣínbàjò Ọbásanjọ́ again ẹ̀ẹ́dì bá ṣe ń gbádùn wọn yìí. Bọ́lá Ahmed Tinubu débẹ̀, don't blame them. It is origin, the foundation of Nigeria. Ẹ̀gún ni a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni. Ìgbèkùn ní Nàìjíríà jẹ́ fún Yorùbá tí a bá fẹ́ kí àwọn ọmọ wa ó ṣe fún wa jẹ́. Those people who call the leaders, the political leaders, tá a bá fẹ́ kọ́ wúlò fún wa, we must fight for the freedom, the total freedom. Tí ìlú tó fi bá wà, wọn à ní fẹ́ dọwọ́rú, àwọn gan ò ní fẹ́ kú. Mo sọ nínú program mi ní ìjẹta. Mo ní bàbá yẹn sọ fún mi lójú ṣé ìjẹta nàbí jẹ́ ni pé tí ọba bá dọwọ́rú ìjìyà wà fọ́ba. Tí baálẹ̀ bá dọwọ́rú ìjìyà wà fún baálẹ̀. Tó bá jẹ́ aráàlú náà ló dọwọ́lú. Bàbá mi tẹ̀ pàtàkì fún mi pé ọba kan wọ́n dìídì sọ fún mi pé bàbá kábíyèsí ooru ẹ mú wa ní ìlú yìí ó mọ̀ pé òun ṣàṣemọ́ṣe wọn dẹ̀ ooru ẹ mú wa ní ìlú yìí ó yá lọ sígbà ó lọ sígbà ni o. Ọba mi wọn á lé dànù torí pé ṣàṣemọ́ṣe ni ṣé irú ẹ̀ ti ṣẹlẹ̀ léni. Òun ló jẹ́ kí n fi British ṣàpèjúwe mo fa Amẹ́ríkà ṣàpèjúwe nígbà ayé Bill Clinton. A gbọ́ pé ṣé president ṣé prime minister France ni pé ọmọ kékeré ló fọ́ létí. Ìwọ ní Tinubu mo ní Tinubu tẹ̀ ti pọ̀ jù ní sẹ́nitọ̀ gan ti pọ̀ jù ní chairman local government kó mú láṣọ dání wàá gbọ́ wínrínwínrín ọ̀rọ̀ tó bá ní wẹ̀wọ̀n a gbọ́ bóyá lóòótọ́ ni bọ́ọ̀ yẹn jí ansẹ̀tì Arẹ́gbẹ́ṣọlá nígbà yẹn lọ́wọ́ ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀wọ̀n tán náà sọ sí ni. This is time for me and you to wake up. The system of Nigeria kò lè fún wa ní ohun rere kan yóò máa kó ìbànújẹ́ sínú ayé Yorùbá ni yóò máa fún Yorùbá ní ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn ẹkún lálẹ́ ni yóò máa gbọ́n rere dànù lọ́wọ́ Yorùbá ni tí a ò bá fẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ sí ìran Yorùbá mọ́ we must say no to regional government Ayílógé Banji Ayílógé we must say no to the regional government tó ń gbé bọ̀ wọ́n fẹ́ lò ní ohun èlò Ọlọ́run máa kò ṣe o àwọn kan jẹ́ ohun èlò sí ọlá àwọn kan jẹ́ ohun èlò sí ìdíbàjẹ́ àwọn kan lánàá wọ́n jẹ́ ohun èlò sí ọlá ṣùgbọ́n lẹ́nu wọ́n yí padà wọ́n dóhun èlò sí ìdíbàjẹ́ bẹ́ẹ̀ ni Ayílógé ṣe jẹ́. Ayílógé was one time tó ń fọ́ lalalala nínú YSDM that is say that the only way the only solution is Yoruba nation. Nígbà tó rí wípé the majority àwọn tó pariwo Yoruba nation they dedicate their life everything tí wọ́n ní tọ́lọ́run yóò dá fún wọn wọ́n dedicate ẹ̀ fún Yoruba nation ní láti pé kí ìran Yorùbá became a independent not they go there to make money. Lórí Ayílógé bá dàrú lè pè yẹ bá èpè tó ti fi ṣe nígbà tó wà ní young boy ló bá jáde sí lára. Let us say no to them. Let us say no to them. This land belongs to us. From Ekiti to Ondo State to Kwara State, Kwara to Kogi to Osun to Oyo to Ogun to Lagos State. We are kò sílẹ̀ tí Ọlọ́run ò fún wa nígbà tá a lọ sí Ìgbòho. Mo wá ń wo ilẹ̀ tó lọ pé ṣọlúwa ṣé Yorùbá nìkan lọ́lọ́run ṣe lè fún. Nígbà tá wa ń bọ̀ ọ̀nà tá wa ń gbà pé mo ní ṣe inú Yorùbá náà láì wà wọ́n ní ilẹ̀ Yorùbá náà lélẹ́yìí tá a dé Ṣakí tá a dé Ìṣẹ́yìn mo ní Olódùmarè Ọlọ́run máa pọ́n wa lé o. Nígbà tá a tó lọ sí Ìwòyè ní bọ́dà lọ́hùn lára Nàìjíríà ara Yorùbá náà ni. Nígbà tá a tún ń lọ náà mo ní gbogbo bíbá iná ilẹ̀ Yorùbá náà ni. Kí ni àmúyẹ tó yẹ kí Yorùbá ó ní to become a nation tí ìran Yorùbá ò ní? Let us ask a question. Àti dàrúlù pọ̀ mọ́ ṣàpà. Ẹ mọ̀ nǹkan tán pè ní àdàlú. Ẹ̀yin ọmọ Èkó ẹ lè mọ̀ àdàlú
á ní àgbàdo á ní ẹ̀wà òkúta dẹ̀ máa wà ń bẹ̀ sórí tó bá ti dà sẹ́nu ó gbọ́dọ̀ máa careful láti jẹ́ láìjẹ́ bẹ́ẹ̀ wàá gbá ẹyin mọ́kúta. If you don't want to jẹ òkúta nínú àgbàdo wàá fi sẹ̀lọ̀ wàá ya òkúta sọ́tọ̀ wàá ya ẹ̀wà sọ́tọ̀ ẹ jẹ́ ká ya kàn dá kúrò nínú rẹ̀ sí. It is time for us to say no to anything tó bá ti yàtọ̀ sí Yorùbá nation. We need total freedom. We need total freedom. Nígbà tó le kokokoko báyìí ẹ gbọ́ mi o nígbà tó le kokokoko báyìí bó la yí àwọn ọmọ tá à ń bí bó ṣe máa rí nígbà tí Fúlàní ń kó ìbọn tì wá now tí èmi àtẹ̀yìn bá wá dàgbà tá a bá wá lọ tán kí lójú àwọn ọmọ wa máa rí. It's better that we reject Nigeria now. We did not belong to Nigeria. Anything that tó ní í ṣe pẹ̀lú Nigeria, we must reject it. Let us fight for our freedom. Let us tell them we need total freedom. We don't want partial freedom again. Temporary freedom, we don't have it again. The regional government will give us temporary freedom. So you both me correct. Ẹ bá mi lò bẹ́ẹ̀. Temporary freedom ni. To the at that time ló lè tán. When America want to fight for their freedom, wọ́n béèrè fún temporary one, total freedom over 2,000 years ago. When in graduate today. So it's time for the Yoruba to stand for the total freedom. God bless you. God honor you. Please help me subscribe to my YouTube channel. Ẹ ti rí ń bẹ Bàbá Èkìtì ni. Anything go against the Yoruba nation wo ni lọ́wọ́ Bàbá Èkìtì ń bẹ. I did not mi ò jáde síta kí n torí owó máa tán àníkáyé wa dára. I have a good plan for myself, other Yorubas. Tó jẹ́ pé láàrin ọdún bíi méjì láì ṣe yahoo láì ṣe jìbìtì I become a billionaire. Olówó ni wá adáwa togotogo ní adáwa togotogo gbogbo ọmọ Yorùbá pátápátá ládániwáyé dáwa togotogo. That is why you will not see me. Ìpàkọ́ṣe lẹ́dẹ̀ kò kàn mí. Lágbájá larí mọ́kúta kò kàn mí. Lágbájá ń ṣe ọbẹ̀ lọ́wọ́ náà bá gbé ọbẹ̀ lọ ohun olóore lórí social media kò kàn mí. The origin of our problem, it is because we are enslaved. Yard. It is because we did not have independence. It is because they give us temporary independence. The Fulani want to law. So we must have total freedom to be able to enjoy our nation, to be able to enjoy the good work of Almighty God. Let us stand for the total freedom for the Yoruba race. God bless you.